tó tẹ̀síwájú, a ń fi àsìkò yìí a fi kí gbajúgbajà olórin Yinka Alaseyori kú oríire ọkọ̀ tuntun àjààbalẹ̀ tí a rọ̀bà tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n fi ta lọ́rẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí. Ìgbà tí mo wo fídíò níbi tí wọ́n ti ń já ọ̀rá tí wọ́n ti ń yẹ ọkọ̀ tuntun tí wọ́n fi ta Yinka Alaseyori tí wọ́n fi ta lọ́rẹ, inú tèmi gan dùn torí pé àánú ni ọ̀rọ̀ tó wá ń jáde lẹ́nu Yinka Alaseyori. Ó wá wú mi lórí, ó wá mú mi gbàdúrà sọ́bẹ̀ Elédùmarè wípé kó fi ìbùkún, kó fi àánú gbé wa lórí sókè nínú iṣẹ́ àti ìyànláàyò wa. Ó ní agbára àwọn kọ́, kìí ṣe mímọ̀ ṣe òun, kìí ṣe mímọ̀ orin kọ òun, ṣùgbọ́n àánú ni ọba adẹ́dàá Olódùmarè ló fi wá òun rí tóun fi di ẹni tí ayé ń celebrate. La fi sọ wípé inú gbogbo tí ẹ̀dá bá dáwọ́lé lórí, àánú ló ṣe kókó. Àánú láti ọ̀dọ̀ ọba Elédùmarè òun ló ṣe kókó, òun ló ṣe pàtàkì. Torí pé tá àánú bá dùn ẹ̀dá, tí ẹ̀dá bá rí àánú Ọlọ́run gbà, tọ́ba Elédùmarè tó bá síjú àánú wo ni bí ẹni pé èèyàn ló mọ̀ ṣe ni o. Àfikọ́ bí Èdùmarè kó síjú àánú wò wá, kó nawọ́ àánú sínú ayé wa, sínú iṣẹ́ wa, káwa náà ká di ẹni táyé ọmọ celebrate. A kí Yinka Alaseyori kú oríire léyìí o. Ọba Èdùmarè kò wá ní ṣe ní òpin oore, kò sì ní ṣe ní kó sí rẹ̀. Oore ọ̀tún oore yóò tún kún láṣẹ Elédùmarè. Kò wá nítorí oore léyìí kó fi gba eléyìí tọ́bẹ̀ Èdùmarè tó ti ṣe fún ètò mí àti tí ò mí. Àlékún oore lọ́bẹ̀ Elédùmarè ni yóò mọ̀ ṣe fún Yinka Alaseyori àti gbogbo wa o, lágbára dẹ́dàá láṣẹ Elédùmarè. Ìyẹn bá wọn torí pé Yorùbá ní kábóníre yọ̀ kíre kó lè kà wá náà, kó lè kárí. Torí pé téèyàn bá bólóore dúpẹ́, tó bá bólóore yọ̀, ó di dandan kó oore kó jẹ́ ti olúwa rẹ̀ náà. Èmi náà ń wo Ọlọ́run, mò ń wojú Olódùmarè fún oore tuntun, fún oore àánú nínú oṣù tá a wà yìí. Bó ṣe jẹ́ pé inú oṣù tá a wà yìí òun náà ni ọjọ́ bí ti tèmi gan-an. Agbọ́lágadé Tajudeen olówó òkèrè ọ̀tà sánsán. Ọjọ́ 17 oṣù tá a wà yìí, oṣù kẹfà, ọjọ́ 17 oṣù kẹfà òun náà ni olọ́jọ́ bí tèmi gan-an. Tí bá wá bá Yinka Alaseyori yọ̀, tí mo bá dúpẹ́, kò bọ́nu kò pọ̀jù torí pé kábólóore yọ̀, kábólóore dúpẹ́, kóore káyọ̀ kó lè kànnì. Ìdí rèé o tí mo fi bá Yinka Alaseyori dúpẹ́, tí mo fi bá yọ̀, kóore kó lè tọ́ sí èmi náà, kó lè kan èmi náà láṣẹ Èdùmàrè. Ìyẹn báwọn, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa òye ọ̀rọ̀, níbi tá a ti máa ń fi làákàyè ṣe àtúpalẹ̀ ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé, gẹ́gẹ́ bí ó bá ṣe jáde nínú àwọn ìwé ìròyìn wa gbogbo. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́sì bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí àbáṣemú wá fún yín.
kí wá ní àwọn ìròyìn tó jáde tá a fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí wọ́n ṣe kọ bí wọ́n ṣe gbé. Lákọ̀ọ́kọ́ a mẹ́nubà ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ láàrin broda Muideen àti pásítọ̀ Agbala Gabriel. Kí ni ohun tí àwọn èèyàn ń sọ? Kí ni èrò àwọn èèyàn lórí bí broda Muideen bó ṣe sọ wípé pásítọ̀ Agbala Gabriel wọ́n máa ń na òun ló mú òun sá kúrò nínú àkàtà wọn tóun fi jáde wá jíjẹ mímu lọ sí ọjà Bódìjà nílẹ̀ Ìbàdàn, àti ọ̀rọ̀ tí pásítọ̀ Agbala Gabriel gan sọ wípé lótìtọ́ lódodo ni òun na broda Muideen látàrí àìgbọràn broda Muideen. Àwọn èèyàn ti wá ń sọ ìwòye àti èrò tiwọn lórí bí pásítọ̀ Agbala Gabriel bá ṣe ní àwọn na broda Muideen lótìtọ́ àti lódodo lórí ìwà ìgbọràn wọn. Kí làwọn èèyàn ń sọ? Kí làwọn èèyàn ń wí? A mú wá fún yín lórí ìkànnì yìí. Bákan náà a mẹ́nubà ọ̀rọ̀ bàbá gbajúgbajà òǹkọrin tàkasúfèé tó dolóògbé lọ́dún tó kọjá, Alọ́ba, tí í ṣe bàbá Mohbad. Ìròyìn jáde wípé kábíyèsí ọba Elégùṣì wípé wọ́n kọ petition mọ́ bàbá Mohbad. Kí wá ní petition yẹn dálé lórí? Kí ni petition yẹn sọ tó fi di wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n lọ mú bàbá Mohbad? Níbo nìkan dé dúró? A mẹ́nubà lórí ètò yìí náà ni. A mẹ́nubà ọ̀rọ̀ ọmọ iléèwé gíga fásitì Ajayi Crowther tó wà nílùú Ọ̀yọ́ tí ìròyìn sọ wípé àwọn akẹgbẹ́ rẹ̀ níléèwé wípé wọ́n lù pa lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn. Ìròyìn jáde wípé wọ́n ti fi ojú àwọn ọmọléèwé 25 ìyẹn 25 students níléèwé Ajayi Crowther University, wọ́n ti fojú wọn balẹ̀ ẹjọ́ lórí ikú ọmọléèwé fásitì Ajayi Crowther tí wọ́n ní wọ́n lù pa. Àwọn wo ni àtàwọn wo ni àwọn ọmọléèwé tí wọ́n fi ojú wọn balẹ̀ ẹjọ́ tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa akẹgbẹ́ wọn níléèwé? A ka orúkọ wọn lórí ètò yìí láṣẹ ìdùnnú tẹ́yìn ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, tẹ́yìn ló sì gbọ́ àti ohun tó súyọ nílé ẹjọ́. Otasansan rédíò and TV. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà àwọn kókó tó jáde nínú ìròyìn eléyìí tí a fẹ́ ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lé lórí, ẹ jẹ́ ká lọ sí ọ̀rọ̀ broda Muideen àti pásítọ̀ Agbala Gabriel. A ti mú wá fún yín ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ ajé Monday àti Tuesday eléyìí tí ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí. A mú wá fún yín pé broda Muideen tí Agbala Gabriel tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún tó fi di onílé lórí, tó fi di aláyalọ́ọ̀dẹ̀. Àwọn aráàlú wọ́n rí broda Muideen ní ọjà Bódìjà nílẹ̀ Ìbàdàn tó ń ṣe alábàárù. Táwọn èèyàn sì bi léèrè pé kí ló dé, kí ló bá dé ibi alábàárù lẹ́ni tó ti nílé lórí, tó ti di ẹni tí òun náà ní okòòwò, tó ti ń
tó ti ń pawó wọlé, tó ti ń rí jẹ, tó ti ń rí mu lápò ara rẹ̀. Brother Muideen kó oró. Fídíò yẹn leak ló mú kí Alhaji Oríyọmí Hamzat ló mú kí ó mú Brother Muideen lọ sí ọ̀dọ̀ Pastor Agbala Gabriel, tí Brother Muideen sì ṣàlàyé pé nínà tí wọ́n mọ̀ ná òun ní àkàtà ilé ìjọsìn Agbala Gabriel àti bóun ò ṣe ní òmìnira láti gbé ìgbé ayé òun bó bá ti wo òun ló mú un jáde kúrò ní àkàtà ilé ìjọsìn Agbala Gabriel tó ń fi di ẹni tí lọ gba àárù ní Bódìjà nílẹ̀ Ìbàdàn láti jẹ láti mu. Gbà tí Brother Muideen tó ṣàlàyé ọ̀rọ̀, Pastor Agbala Gabriel inú àlàyé wọn látòkè délẹ̀, àwọn náà padà sọ wípé lóòótọ́ ni àwọn na Brother Muideen látàrí ìwà ìgbọràn tí Brother Muideen tí wọ́n ń wù. Nínà yẹn òun á ní àwọn èèyàn tí wọ́n ń gbàgbé ẹni gbọ́gbọ́ tí àwọn kan ń fi ojú wípé Brother Muideen ti dàgbà, ó ti tójú bọ́, ó ti mọ tọ́tọ́, ó ti mọ tí ọ̀tọ̀ fún un fáyé rẹ̀, ó sì wá di wípé àmọ́ ọ̀nà géńdé tó ti láya ńlé, tó ti láya lọ́ọ̀dẹ̀, tó ti lẹ́bi tiẹ̀. Nínà tí Pastor Agbala Gabriel tí wọ́n na Brother Muideen yìí, ó ní àwọn èèyàn wá rí sọ. Àwọn èèyàn sọ àwọn oore tí Brother Muideen tó ti rí nípasẹ̀ Agbala Gabriel. Àwọn èèyàn mẹ́nubà bó ṣe donílé lórí, àwọn èèyàn mọ bó ṣe doní aláya lọ́ọ̀dẹ̀, àwọn èèyàn sọ̀rọ̀ mọ́ nípa bí Brother Muideen bó ṣe di ẹni tí òun náà rọ́wọ́ mú lọ sẹ́nu lọ́nà rọrùn tó di ẹni tí wọ́n gba ilé ìtajà fún, tí wọ́n bá rajà síbẹ̀, tó náà di ẹni tí ń fi ọwọ́ kawó, tí ó jókòó tí ó fọwọ́ kawó. Àwọn èèyàn sọ nípa rẹ̀. Ṣùgbọ́n nínà tí Pastor Agbala Gabriel tí wọ́n ní àwọn na Brother Muideen yìí, tó mú tí Brother Muideen sọ wípé ó mú òun sá kúrò ní àkàtà Agbala Gabriel ni àwọn èèyàn ń sọ. Kí wá ní àwọn èèyàn ń wí? Kí gan ni àwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ yẹn? Ẹ jẹ́ ká mú díẹ̀ wá fún yín gẹ́gẹ́ bí ohun táwọn èèyàn sọ. Ẹnìkan ní why pankẹ́rẹ́ for a grown-up adult like Muideen? There is more to it. Ọlá Fúnkẹ́ ni wọ́n sọ yẹn. Olórogún Kingsley àwọn ní that is physical abuse and assault on Muideen. If it was in civilized country, the man Agbala Gabriel will be prosecuted for that. Only God can save Nigeria from all our men of God. Akọgun Olúdáre àwọn ní ẹgbà lògùn wèrè, and we all know this. Brother Muideen ti yí lórí. Akọgun Olúdáre ni wọ́n sọ yẹn. Aṣíwájú Yẹmí Adéwuyì àwọn ní I believe he can cancel him on the offence of smoking and playing Baba Ijebu. Beating a grown-up man in front of his wife and other staff is condemnable. Oh, it is because he is the one that helped him? Ìbéèrè ni o. Aṣíwájú Yẹmí Adéwuyì àwọn ni wọ́n kọ̀ yẹn. Ẹni lè ní Ọmọlé Adébíyì wọ́n ní we all know that this Muideen has mental disorder and he need to be flogged like a child seriously. Kò dá bẹ́ẹ̀ kò dá kó ṣe fi ojú olóore gún igi. Okay. Roslyn Olúọdẹ àwọn ní but they beat in Celestia as a form of deliverance. Perhaps
The pastor is of such belief, but it is not an issue. It's not an issue. Some religious sector uses beating to treat those that have mental issues. If that guy leaves the church environment, he might go haywire. Agbala Gabriel should be warned to desist from physical abuse, but retain him. Okay? Ẹni he should have exposed him to the world and let him go. Instead of the story, he should not have beaten him at all. Abba Taiwo ni wọ́n sọ yẹn. Ẹlòmíì ni I'm also in no support of him being beaten by Agbala Gabriel, which I believe he needs to apologize for doing that, but Muideen looked totally irresponsible from his statement, and I am of the opinion that Muideen remained Agbala Gabriel's responsibility, since it was his platform that people donated to assist Muideen, and since he has decided to leave, that property should be retrieved from him. Okay o. Ẹlòmíì ni why I do not support any open beating or public assault on him. This guy is addicted to poverty. Agbala Gabriel should just throw him back into the gutter. Lion Akeem Tèmítọ́pẹ́ àwọn ni wọ́n sọ yẹn lójú òpó Facebook. Tóyìn Adéoyè àwọn ní this is the only one you see there. Muideen is not a normal human being o. Tóyìn Adéoyè ni wọ́n sọ yẹn. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn sọ ṣùgbọ́n lèyí tí a lè mú wá òun náà ni a ti mú wá fún yín yẹn lórí bí brother Muideen bí wọ́n ṣe ní pastor Agbala Gabriel wọ́n na òun ni ó mú òun kúrò ní àgbàlá wọn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan àtòwòye tọmọ bí nǹkan ṣe ń lọ, kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí iṣu yìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì gbé yẹ̀wò. Ìyẹn báyẹn lórí ọ̀rọ̀ ọmọ iléèwé fásitì Ajayi Crowther nílùú Ọ̀yọ́ tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí ìròyìn sọ wípé àwọn akẹgbẹ́ rẹ̀ lù pa tì lẹ́yìn. Ti fi ojú àwọn ọmọ iléèwé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n ti fi ojú wọn balẹ̀ ẹjọ́ láti wá sọ tẹnu wọn. Ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọmọ iléèwé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí 25 students tí wọ́n jẹ́ ọmọ iléèwé Ajayi Crowther University ó ní wípé wọ́n lọ́wọ́ nínú ikú tó pa Tìmílẹ́yìn akẹgbẹ́ wọn níléèwé fásitì Ajayi Crowther nílùú Ọ̀yọ́. Àwọn wo wá ní àwọn ọmọ iléèwé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 tí wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn yẹn? Ẹ jẹ́ kí a mọ bí ìwé ìròyìn bí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ. Ẹ jẹ́ kí a mú wá fún yín kí ẹ̀yin náà kẹ́ ẹ gbọ́. Orúkọ àwọn ọmọ iléèwé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn ìṣekúpani tí wọ́n fi kàn wọ́n. Kúmólú Ọpẹ́yẹmí Daniel, ìyẹn jẹ́ ẹni ọmọ ọdún 21. Olúwọlé Ọlásílẹ̀ Thompson, ẹni ọdún 25 years. Lawal Victor Tómilọ́lá, ẹni ọdún 23 years. Ọmọ Lakin Olúwatọ̀míwá Anthony, ọmọ ọdún 24 years. Ọmọléèwé karùn-ún ó ní Fọlọ́runṣọ́ Olúwakúnmi
ẹni ọdún mọ́kànlélógún 21 years. ẹlẹ́ẹ̀kẹfà Bọ́lárìnwá Ọlọ́runtóyìnbó Victor ogún ọdún ìyẹn 20 years. ẹlẹ́ẹ̀keje number 7 Ọládòyè Fẹ́mi Ọlá ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n 34 years. number 8 Kẹ́hìndé Ọlásùyì Martins ẹni ọdún méjìlélọ́gbọ̀n 32 years. number 7 Okori Samuel 20 years. Mustapha Khalid 23 years. Mustapha Usman Ṣẹ́gun 19 years. Adeniran Yusuf 20 years. number 13 Olóyèdé Fẹ́mi 18 years. number 19 Olóyèdé Fẹ́mi Ládé number 14 Àrẹ̀yè Joseph Àdúràgbèmí 19 years old. number 15 Oyèlákin Ìyanu Olúwatọ̀míwá 18 years old. number 16 Ọlálékan Ọbalolúwa 20 years old. number 17 Adéjùmọ̀bí number 17 Adéjùmọ̀bí Emmanuel 18 years old. number 19 Daudu John Olúwaṣeun 18 years old. number 19 Gana Solomon 21 years old. number 20 Moses Abiola 20 years old. number 21 Tijani Ahmed 21 years old. number 22 Omon Fumen Jenkins 21 years old. number 23 Oke Aro Gerard 20 years old. 24 Kọ́láwọlé David 22 years old. number 25 Afẹ̀sọ̀jayé Emmanuel 18 years old. gẹ́gẹ́ bí orúkọ àwọn ọmọléèwé Ajayi Crowther University tí wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani ọmọ iléèwé akẹgbẹ́ wọn tí wọ́n ní wọ́n lù pa tó fi kú, ìyẹn Tìmílẹ́yìn. ṣùgbọ́n o ní gbogbo ẹ̀ lọ, ilé ẹjọ́ ti sún ìjókòó ìgbẹ́jọ́ yẹn sí ọjọ́ iwájú. wọ́n ti sún sí ọjọ́ iwájú, ìyẹn wọ́n ti sún sí ọjọ́ iwájú. ẹ jẹ́ ká wo déètì ọjọ́ kẹjọ oṣù keje ọdún tá a wà yìí. òun náà ni ìjókòó ìgbẹ́jọ́ míì òun yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ yẹn. ṣùgbọ́n o ilé ẹjọ́ ó ní kí àwọn ọmọléèwé yẹn, àwọn ọmọléèwé 25 yẹn pé kí wọ́n sì wà ní remand ní ọgbà àtúnṣe títí di ọjọ́ kẹjọ oṣù keje tí ìjókòó ìgbẹ́jọ́ míì tí yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ yẹn. kò jẹ́ bí ó ṣe jẹ́ ní abala tìgbẹ̀yìn náà. ẹ̀yin gẹ́gẹ́ bí òǹwòye àti tó sì mọ bí nǹkan ṣe ń lọ. eléyìí tí a tún rí tá a tún gbọ́ gẹ́gẹ́ bó ṣe jẹyọ nínú ìròyìn òun náà ni àtúnwá wá fún yín yìí o. ẹ bá ní ṣíà prógrámù yìí, ẹ bá ní pín kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. ẹ sì má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí. ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, ẹ bá ní subscribe kẹ́ ẹ lè bá ní tan notification bell, ìyẹn agbóran mi létí, kẹ́ ẹ lè láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. orúkọ tèmi ò yípadà o, Tajudeen olówó òkè lórúkọ tèmi. ìnàjọ ẹkùn tí ń bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. títí ọ̀la tá a tún pàdé lórí ètò yìí ọ̀rọ̀. ẹ má gbàgbé o láti bá ní pín kó lè káàkiri àgbáláyé. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá,
ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.